be like this? Omo, make I relax for here. Ó ti sú mi. Where this guy go be like this? Erekere àbí kí wọ́n ti ẹ̀ ń porúkú ẹ̀. I don't understand. Ṣé mi wá ṣiṣẹ́ gbà báyìí? Mo gbọ́dọ̀ wá Erekere kàn by fire by force lónìí yìí. Ẹjọ́ ẹ̀gbọ́n. Yes sir. Ẹjọ́. Ṣé mọ ẹni tó ń jẹ́ Erekere? Erekere. Ṣé kò ṣe bàbá kan báyìí tó ga báyìí, tó dúdú báyìí? Ṣé kò ṣe olóúnjẹ Erekere mo mọ̀. Ẹ mọ̀ wọ́n? Mo mọ̀ wọ́n. Ẹjọ́ ṣe lè júwe ọ̀dọ̀ wọn fún mi. Mo lè júwe o, tí a ti máa gẹ̀ẹ́tì bẹ̀. Ẹ júwe máa gẹ̀ẹ́tì ẹ. Láti yẹ sápọ̀ tún báyìí. Apá ọ̀tún. Sápọ̀ òsì. Apá òsì. Láti sápọ̀ ọ̀tún. Apá ọ̀tún. Sápọ̀ òsì. Apá òsì. Láti débẹ̀ kò sọ́nà àwọn bàbá tó ń jẹ́ Erekere ni. Kò sọ́nà mọ́ ń bẹ̀. Sọ́nà mọ́ ń bẹ̀ ó ga báyìí. Ẹ̀kẹ́ ti máa rí gan Erekere. Àwọn Erekere. Ọlọ́run bá mi bọ̀ fún yín sà. Ẹjọ́ ẹ bá mi manage owó yìí. Kí má wọrí. Èmi kò fẹ́ fún yín tẹ́lẹ̀. Ìjọ yín pé ni èmi ò fẹ́ fún yín tẹ́lẹ̀. Ẹ̀yin rárá àdá ẹ̀yin rárá àdá bíi bíi ìṣáná. Get away nonsense. Gbọ́dọ̀ bá bú mi. Má gbáyà yín mú. Màá ti lù yín jù. Àtẹ̀yìn àti Erekere. Màá gbé yín dé station. Nonsense guy. Where this guy dey illustrate? Níbo ló júwe fún mi gan-an? Apá ọ̀tún. Apá òsì. Apá kò wá sọ́nà mọ́. Like this. Ẹ dúró. Ẹgbẹ́ kọ̀ọ̀kan. Mọ̀lẹ́bí mi. Mọ̀lẹ́bí. Ẹ gbà mí. Ṣé mi ti sìn báyìí? Àgbà tí mo padà dé lu àwọn oṣù.